Alhaji Abdul Qadir ó lè márùn bàbá tẹ̀ ń sọ yìí kọ́ ní kéwù nígbà tó fi wà ní primary school gbogbo ara ní 1974 ni 73 74 tó wà primary school ní Ansọ́rù tó dájú Abdul Qadir ó lè márùn bìdáyà mímọ̀ rẹ̀ lẹ́yìn kúrá tó kélé wọn mímọ̀ rẹ̀ ni ìwé tó kà ní Ansọ́rù Islam ló ti jáde bàbá wa yìí ń bẹnu àwọn tó kọ́ ń kéwù tí ọba rí bẹ́ẹ̀ tó pé rọ́ọ̀nì pa kí ó lè márùn rẹ̀ jáde pé kò rí bẹ́ẹ̀. ọ̀rọ̀ ò ní pọ̀ àkọ́kọ́ mi bá má jáde láti pọ̀ èsì amẹ́ni tó challenge ó ní tí wọ́n bá bí ọlẹ́ni ẹ̀kọ́ jáde kó ní bẹ́ẹ̀ kọ́ àwọn èsì ọmọ àlè àìsí ìṣe kanud ọba sòfin olè àmọ́ kò sòfin àfira bí múni ọba múni gbanigbani òní gbani àní mẹ́ni ó lágbára jura wọn lọ ń mú lágbájá ń ṣe lágbájá ń ṣe báyìí fún lágbájá ní ọjà yóò nísìnyí àwọn nìkan kọ́ bẹ́ẹ̀ náà lọ kárí ayé ẹnìkan challenge mi kò sínú àṣà mi kí n máa gé fọ́tò yẹn síbi kan kò sínú àṣà mi kí n máa dákọ̀ yẹn àmọ́ tó challenge mi tó ní kí n jáde qala nabiyyu sallallahu alayhi wa sallam anabi tí kí àtọ̀lá ń bẹ fún sọ báyìí pé su'ila rasulullahi sallallahu alayhi wa sallam aw su'ila nabiyyu sallallahu alayhi wa sallam anil kaba'ir qala rasulullahi sallallahu alayhi wa sallam al ishraku billah wa qatlu nafs wa shahadatu zuur wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ anabi pé ẹ̀ṣẹ̀ wo ni èèyàn ṣẹ̀ tí ó pé bí wọ́n ké gbogbo Kùránì ayé yìí Ọlọ́run ní foríjì yàn ẹ̀ṣẹ̀ wo ni Ọlọ́run anabi Muhammad ní ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ òun ni yí pé kéèyàn wọ́ bọ́lọ́run worogún kó ṣẹbọ pẹ̀lú Ọlọ́run kó tó gbà pé nǹkan kan tó ń bẹ tó wọ́n máa worship yàtọ̀ sọ́lọ́run wọ́n bá lọ kú sí ẹ̀ Ọlọ́run ní foríjì tí ó change wa qatlu nafs ẹni tó mi tọwọ́ ẹ̀bọ ọ̀ràn nǹkan sí ni o ọ̀sà sí ni o ojú nǹkan sí ni o ọ̀ràn nǹkan sí ni o ọ̀ràn àwọn kidnapper sí ni o tọ́lá pé ẹ̀mí rẹ̀ bọ́ látọwọ́ rẹ̀ kò sáforíjì fún ẹlẹ́kẹta tí ó sáforíjì fún òun ni shahadatu zuur ẹ̀rí èké nítorí ọmọ pẹ́ni yóò ṣe àmọ́ hẹ́kẹ̀dù àsọ́fùwì kéèta kéèrò pé kásá bàtí lágbájá jẹ́ òun lọ́wà ló fi òun lọ́ gbà ékèdù sọ́fùwì àpàápàá sàárè rẹ̀ òun ni tí al-fujuru fil khusuma naw'un min an-nifaq òtòrí pẹ́ ń já pẹ̀lú nǹkan tí èsì tí ó ń pè má nìkan ló jáde tó sọ̀rọ̀ mi má àmọ́ mo kà á pé ó dẹ́lẹ̀ kejì tàkọ́kọ́ yẹn mi jáde sí bẹ̀tẹ̀ eléyìí tó challenge ni pé kí n jáde àkọ́kọ́ náà ọlọ́run ọ̀fẹ́ kéèyàn máa jẹ́rìí èké anabi Muhammad sí nínú kabairul ithmi náà ló wà àkọ́kọ́ èmi ńlá amálẹ̀ tójú ó sì tì mí láti sọ owó tó sọ̀rọ̀ bàbá wa àlífà àkọ́kọ́ bàbá wa Safiyullah Kamaluddin ọlọ́run kí ó sì kú ní sinmi fún wa ní tẹ́tíra sí wọn wájú kéwú ọlọ́run ò fi mí ṣe kò ń jẹ́ tí ó kéwú lọ́dọ̀ wọn ní kulli kalima ń ṣe sí bẹ́ẹ̀ ni bàbá wa àlífà àtàná náà ọlọ́run ò ní kí n gbọ́dọ̀ wọn kéwú àlífà tó ṣẹlẹ̀ lọ yìí náà èmi Abdul Qadir kọ́ èmi ò kéwú lọ́dọ̀ wọn tọ́lẹ́ni sọ pé lọ́dọ̀ àlífà yìí ó mú bíi tí àlífà ti kọ́ mi àwọn classmate mi tàjọ kéwú tàjọ kọ́ nǹkan kan àbí Arabic study kan àbí Islamic study kan àbí nǹkan kan gbogbo ntẹ́yìn ẹgbà pé ìmọ̀ ní ìgbàlọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí rí tọ́ba jẹ́bẹ̀ kẹ́ni náà kọ́ jáde sí mi kájọ sọ èmi wà pé shahadatu zuur ni àmọ́ èèyàn ní láyà kó kúrò lè mara rẹ̀ wọn ò ní kúrò àǹtí èsì tiwa máa tiwa káwá dákẹ́ minal alif ilal ya markasi mo ti bẹ̀rẹ̀ lẹ́yìn al-Qur'an al-Karim tí mo kí lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá mi Alhaji Suleiman Ọbajíwá onílé márùn òun lọ́kọ̀ gbogbo ní al-Qur'an al-Karim tó after that pé yóò tún máa kẹ́wú ìtumọ̀ lọ́dọ̀ Sheikh Adam Abdullahi Al-Ilori Alore primary school ni mo sì lọ mo sì láwọn sẹ̀mí ìlú ń bẹ àwọn sẹ̀mí ìlú mi ní Alore àwọn tíṣà mi ń bẹ láyé brọ́dà wa Albarka Bọ̀dátúndé lẹ́gbẹ̀ẹ́ kéku ẹni tẹ́yàn lè bí ni ní àwọn tíṣà mi nìyẹn bẹ́ẹ̀ afa Isahak tọ́jẹ́ Sausa Kọ̀dìríyà tíṣà mi nìyẹn ní Alore primary school Magaji ilé àárọ̀ Ọ̀yọ́ tó ní present Magaji ilé àárọ̀ Ọ̀yọ́ tó ní classmate mi ní Alore primary school ìsàn èmi ò kẹ́ nǹkankan ìsìnká nǹkankan lọ́dọ̀ àlífà èyí tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí àlífà àtàná àlífà àtijẹ́ta ẹnu mọ́ tí mo fẹ́ yẹn bẹ́ẹ̀ ní pé àlífà wa bàbá Sọfíyù ọlọ́nkọ kẹ́ wọn mọ́ bí tí èmi pẹ̀lú wọn di sí wọn fẹ́ràn mi nítorí tọ́lọ́hún wọn dẹ̀ sọ pé torí bàbá mi wọn làwọn dádì mi kọ́dà wọn yìí fáìtì mi rí ipe kí n wá ṣe kútùbà jimá ní mọ́sálásí wọn àmọ́ Ọlọ́run ọ̀kadàrà àáfàá tí wọ́n rán sí mi èkúté ẹ̀ máa fẹ́ mà Ọlọ́run ọ̀kadàrà wọ́n dẹ̀ fẹ́ bẹ̀ mí ń sẹ́ wọ́n sì láwọn fẹ́ wá mi wálé mu ní ètò bẹ́ẹ̀ ta ló bí mi tí mà ní kí àlífà bàbá wọn wá mi wálé mo lé mi ní wàá wọ́n wá pàdé mi ní ilé àwọn bàbá Sheikh Kamaluddin tó wà ní Soroka main road ibẹ̀ ni wọ́n ti pàdé mi jọ́nà àwọn tó sojú òkú wọn bẹ láyé ìzàn bàbá wa Ahmad Ọláìwọlá kọlọ́nkọ̀ kẹ́ àwọn náà ìpàdé tí ń pàdé wọn ìjọ tí Mudiru ti ń jókòó tí wọn báyìí àwọn náà bẹ̀ mí ń sẹ́rí tó sì ẹlẹ́rìí náà tún ti kú tí mo lè tún pé ẹlẹ́rìí náà kí ó ń bẹ láyé tó ọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí máa rí wọn òun ni pé àbáwa Mudiru Markaz alọ kí wọn fún àlífà bàbá wa Sọfíyù tọ́lọ̀ yìí wọ́n sì ṣèpàdé tẹ̀rẹ̀hìbù tó ga jù àfáwa Dr. Alaye ọlọ́nkọ̀ kẹ́ wọn ọlọ́nkọ̀ kẹ́ bàbá wọn Dr. Alaye fẹ́ ṣe tẹ̀rẹ̀hìbù jọ́nà tí ń gun
ní kẹsẹ́ ìjọ yẹn mo dé pé mo déwájú wọn rí nkẹ́kọ̀ọ́ kankan níwájú wọn bẹ́ẹ̀ àlífà yìí kò wá sí kankan pàdé kan rí tá a ti jọ jókòó kan rí àfijọ́ tá a lọ sílé ọba tí mo tẹ̀lé àwọn bámudírù lọ gbogbo yẹn lọ bí ká bámudírù ìṣẹ́ pé wọn ọgbọ́dọ̀ lọ ìwọ má lọ ìwọ dúró ó gbèmí lọ́dẹ ọba mo dẹ̀ gbé lọ sílé ọba gẹ́gẹ́ bí pé mi ní kóbàtà mo kóbàtà mo dẹ̀ bá wọn wọlé àjókòó àlífà náà dé wájú ọba wọn bá lọ ní sẹ́ríkì sálámà wà ń bẹ àdúbẹ́ náà lọ ọba dẹ sọ̀rọ̀ tí wọ́n sọ kí n má máa èyí wọn kàn mí ńgbà tó dẹ̀ yà tọ̀rọ̀ kan àlífà wọn ni kò máa kí wọn jáde bí àbámudírù mọ́ríkà sì sọ ńgbà tó dẹ̀ jáde nínú ọ̀rọ̀ tí wọ́n sọ torí ṣahadatu zori ẹ̀rí èké ọlọ́run bí yàn ọlọ́run dẹ̀ ní foríjì yàn tí yàn bá kúrọ́ máa yàn tó blackmail yàn ntẹ́ni yẹn ò ṣe tó wá ló ṣe wọ́n dẹ̀ ní kò máa kéwì yẹn jáde wọ́n dẹ̀ sọ níjọ́ náà pé àwọn ò lè bá mùdírù jà torí mùdírù àwọn lọ sí markaz ní abẹ́kúta àáfà àwọn ló sì máa wá ìyẹn bàbá wa sheikh abdulrahman Salahuddin Ìlà àwọn náà máa wá táwọn wà ń bẹ̀ tó wọ́n dẹ̀ kéde pé bàbá mùdírù wa blackmail wọn àbọ̀sọ̀ tí wọn ò ṣe bẹ́ẹ̀ tí àgbáyé tẹ̀mí bọ́ ilé rí pé yẹn bá gbé kinní kan máa jẹ́ láti fẹ́ fi dójú tà gèfèrí pé aburú ò lọ fẹ́ ṣe síbẹ̀ ọ̀dà kọ̀ọ̀nà mi ìsìnkú ńgbà tí wọ́n jẹ́ èmi máa nà tẹ̀mí fún ọ̀rọ̀ yẹn nìyẹn o kì í ṣe pé wọ́n wá dẹlẹ́bọ àbí wọ́n ń ṣẹbọ láti pé mo dójú tì yín àmọ́ jẹ́ kíní ìpè kíndẹ́lẹ́ gbé síta kò sí kankan tí ó ṣe mí ọmọ wòlíì Ọlọ́run ni mi tẹ̀mí bọ́ yé ń bẹ̀nu àwọn ni wọ́n sọ wọn èbí mi nígbà tí wọ́n dá Amẹ́ríkà sílẹ̀ ìsìn bẹ́ẹ̀ ìrùkọ́ àbámudúró náà wà ń bẹ̀ àwọn ni wọ́n sọ pé bàbá wa mi sánà làwọn bá wa mùdírù dẹ̀ béèrè lọ́wọ́ wọn jọ́nà pé ǹjẹ́ ṣé ẹ̀yin pẹ̀lú àwọn bàbá Sọfíyù lẹ́jọ́ wá àti bàbá wa ibi sálà wọn làwọn wá bẹ́ẹ̀ sí wọn làwọn ti dé síwájú wọn Allahu shahid njọ́ àlùkìyà máa pàdé wọn àjọṣe léyìí àmọ́ yìí wọn kàn mí ìtọ́kàn mi ni pé mi ò kẹ́ńkẹ́kẹ́ àti ìwé o àti kankan wájú wọn gbogbo kulli kalima bá wọn fi sàwádà lójú olófòfó tọ́jú máa ń bẹ̀rẹ̀ ayé mi ń lọ síwájú wọn bí mo ti kẹ́kọ̀ọ́ Markaz ni mo ka ula ìdàdíyà tania ìdàdíyà salisa ìdàdíyà rọ́bíà ìdàdíyà mo dẹ̀ gba sàbítíkẹ́tì mo ṣe ṣàdá wájú Sheikh Adam mo dẹ̀ wá sọ́lá rẹ̀ lọ ula tawjihiyya tania tawjihiyya sasa mo gba sàdá rẹ̀ o sàdá Markaz gan mo lò lọ Jamia Ummul Qura ní Maka sàdá máa di lóga ó ń bẹ lọ́wọ́ mi sàdá kulliya ó ń bẹ lọ́wọ́ mi baccalaureus ó ń bẹ ní ọwọ́ mi báyìí nílé bó ti jẹ́ nìyẹn èmi ò èèyàn lè wá láyà kan pàrọ̀ challenge tẹ̀ nìyẹn challenge mi ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá a bá fẹ́ kájọ búra wa àtọ̀rọ̀ tó ń pa nípa máa sọ á sọ o àmọ́ mo fẹ́ yẹn yìí ná a máa ṣe episode yìí lọ gbogbo èsì gbogbo ọ̀rọ̀ ló lẹ́sì gbogbo ọ̀rọ̀ ló ní èsì mami àmàmì ìlàwàlà amam àjọ ní Ìlọrin ni wọ́n jọ bí wa ni kò sẹ́ni ká tó lè dún kòkò mẹ́rin kan lẹ́yìn à ń ta hurun láti sọ èmi náà wà hurun ẹyọ kan èmi ọkàn máa wò tọwọ́ bá dùn ẹnìkan jẹ́ nìkan lọ èyí tó bá jẹ́ pé ká lọ sí court àlè lọ irú kéèyàn charge ẹ̀ sí court nígbà òun pè mí síbi tí èyí ti kéwu kí á lọ ọyá mẹ́rin wa àlè lọ court lẹ́rìí yìí kó sì mẹ́rin náà wà mo sì láwọn classmate níbi tá a jọ lọ ìdímọ̀ká ìsàn ntí èsè tèmi èèyàn ká ìsìlẹ̀ fi ìtìjú gbà wọlé ṣahadatu zuhur kẹ́ jẹ́rìí èké lẹ́ni tí ń kàkàkà lọ́rọ̀ rẹ̀ wọ́n ní ìwà àtijú ni bá a ti wí dé ní hurma téèyàn fún yàn àfún wa Allahu shahid hurma téèyàn fún yàn àlífà àtànátọ́lọ àlífà àdàbíyà àtànátọ́lọ àlífà àdàbíyìn ọlọ́kọ́ mọ́sá kẹwọn hurma téèyàn fún yàn ẹ̀ẹ̀mejì ni wọ́n bú èmi Abdulkadir yìí téèsì ní fèsì láyé torí màkọ́mù wọn torí ààyè wọn mo dẹ̀ ní kílípù ẹ̀ lọ́wọ́ kì í ṣe pé kí n sọ̀rọ̀ lẹ́nu níjọ́ tí ọmọ fi áńkì nu bàbá Mudiru Markaz lẹ́yìn wọ́n máa yan àwọn kan ní wọ́n mú wá ní wọ́n pè mí ipe wọn fẹ́ rí mi kí n máa bọ̀ lásìkò náà lọ́wọ́ àwọn bàbá wa àdìbàdàn sọ pé wàhálà àwọn lè márùn pọ̀ kí ló kàn wọ́n kí ló ṣe kíní kan eríṣiríṣi èbú ni wọ́n bú eríṣiríṣi èbú ni wọ́n bú kílípù ẹ̀ wà ṣé ọ̀rọ̀ yẹn kàn wọ́n àwọn èèyàn ni wọ́n pè mí ṣé kí n má dá sọ̀rọ̀ Markaz mo dẹ̀ dá sí mo dẹ̀ yanjú ẹ̀ ìsìnfọ́lọ́pàá mọ́ ẹni àṣẹ kankan kí wàá ní ẹlẹ́ẹ̀kejì ń tọ́jú àfa Jamali lọ bẹ̀ẹ̀ tọ́ lọ sọ́dọ̀ wọn ní mansilu wọn bú ẹni wọn bú Jakma wọn bú yẹ Sadmaka àwọn gẹ́gẹ́ ni o kílípù ẹ̀ ń bẹ ǹjẹ́ mo jáde ǹjẹ́ mo ṣe rọ́dùnú fíìlì kan wá látọ̀dọ̀ mi torí màkọ́ mu wọn tí Mudiru bá dẹ̀ gbọ́ pé mo fèsì fún bẹ́ẹ̀ ń gbàfà o wọn dẹ̀ bínú sí mi ìdẹ̀ nípa tí ó bí Mudiru nu sọ fún wọn dàárọ̀ yìí mo kà dúró bẹ́ẹ̀ pé gbọ́dọ̀ sọ nǹkankan ìsàn àmọ́ kéèyàn wá pé tí ò ṣètè mi má mi nígbà àárín àpẹ̀lú àwọn bá ti dáa púpọ̀ bàbá Sọfíyù nù mú ní wọ́n fẹ́ wà mí wálé ẹni tí wọ́n sí ní kúmbẹ́ láyé tí mo lè pè kalẹ̀ mo ní ètò bẹ́ẹ̀ ẹ̀ sọ fún kí wọ́n wé mi ní wà wọ́n sì ní kí wọ́n bá wọn níbi báyìí mo sì lọ́ bá wọn bẹ́ẹ̀ lẹ́yìn náà wọ́n sì yìn fáàtì ni pé àwọn fẹ́ kí wọ́n kí kébí náà wá kí jimá Sharafu Navin kí ni mo fẹ́ wí kéwú táwọn bàbá Sọfíyù ti ń kéke mi kan tó bí mi tí wọ́n fẹ́ kọ́ wọn kéwú náà mo fẹ́ ṣe kútùbà àbí mo ti ṣe kútùbà kan rí tiwọn rírí ìfẹ́ àti àìtìbárò máa yẹ kúrò pé afẹ́kọ́ da wọn làwọn bàbá mi ti wọn wí njọ́ náà nù wallahi ta'ala wọ́n sì ṣàdúrà fún wọn njọ́ náà Ọlọ́run ní kí n láyè lọ láti lọ ṣe kútùbà yẹn mo ṣe àìtìsáàrù bẹ́ẹ̀ bàbá wa Ọláyíwọlá àwọn náà wọn rẹ́yìn wá sọ́dọ̀ mi àwọn náà sì àwọn tiẹ̀ wá lógìgì wallahi ta'ala mo lè púrúfù gbogbo tí ń sọ yìí o tọ́lẹ̀ ní tó sojú ń bẹ láyé èmi ò ní parọ́ ìní kankan lọ́dọ̀ wọ́n bẹ̀ mí ń sẹ́ téèyàn bẹ ọmọ téèyàn bá bí ní èmi kà kún Sharaf kírú àwọn èèyàn náà yàn ń sẹ́ ojú wọn ń wo ibi tọ́pọ̀
kéèyàn kan wá ní ojú wọn òwò ọ̀dọ̀ tí wọ́n wá tún lọ́dọ̀ rẹ̀ kó tún wá rò pé nǹkan kan kìí ṣe èmi káàkún yìí fẹ́mi fápọ̀nlé fẹ́mi fún àlùbáríkà fẹ́mi ní tẹ́mi káàkún náà àmọ́ dìbò àtòní ńbọ̀lá ti wá pàdé ńbọ̀lá ti pàdé rí lẹ́yìn ìjọ ilé ọba òun náà mo ti bá ń pàdé kọ́ àyìn mo kọ́ wọn àgbàṣẹ́ jà dífà kí ni wọ́n kọ́ mi tọ wa ìwọ náà wà á jáde wọ́tọ̀ sọ̀rọ̀ yìí mú àwọn sẹ̀mí lùmí akọ́ náà jáde àbí wọn sẹ̀mí lùmí tó sojú ìwọ ni classmate mi jáde ibi tẹ́mi ti kẹ́kọ̀ọ́ nu mo dẹ̀ ní certificate yẹn lọ́wọ́ ìsìn ní ti júmọ́ra mi kí Olúwa kó bá kẹ́ Sheikh Adam yawma nadiu kulla unasi bi imamihi as'alullah subhanahu wa ta'ala an yad'uwani Sheikhuna Adam Abdullahi Al-Ilori kọ́lọ̀ jẹ́ kí wọ́n pè wá bẹ́ẹ̀ Al-Ilori Al-Abu àti Al-Ilori ibn bí o ti ṣe jẹ́nu kò sí láti fi kú yọ ẹnì kankan pé ẹ̀mí ẹnìkan ẹ̀mí àwọn máa gùn Ọlọ́run ti bọ́lọ̀ ti làámọ́lẹ̀ náà Al-Qur'ani pé èmi mú ní kẹ́mi òkúrú èmi mú ní kẹ́mi ògùn èmi mú ní kẹ́mi òwà tí wọ́n sì ìwọ́n lọ́n ti sọ yìí kò sẹ́nìkan tó fi kú yọ ẹnìkan gbogbo ọ̀nà àwọn kan ní òní tọ́ ọ̀nà àkú náà kò sẹ́ni tí ò ní kú ìsàn àmọ́rọ̀ tó bá ṣẹlẹ̀ kò sí blackmail kan téèyàn kan fẹ́ bẹ nìkan jẹ́ ẹni tọ́lọ́wọ̀n ọ̀bàjẹ́ hikaya èmi ò nkú tí ń dé pé tí bí mi tí wọ́n sọ pé àwọn wà ní Abẹ́òkúta báyìí bá àwọn náà sọ sí nìkan ọmọ jáde wọn nìkan ọmọ kí wọ́n jáde àwọn sojú èmi láàrin èmi àtọ́lọ́hún ẹlẹ́rìí méjì náà sì tún wà tó kùn ìsàn abẹ nìkan kan jẹ́ sì pé ẹnìkan àdúrà àwọn tí àwọn kíní kan kéwì náà dàbí ya tí wọ́n ti dè yẹn ńlá kí ni wọ́n kírù mi bọ́ọ̀dù wọn sí márkàsì mi náà ni mo jẹ́ ibẹ̀ náà ni kí n máa lọ àwọn ìsìn bẹ̀ wàláhì tàláhì ìsìn bẹ̀ kò láyé ìsìn bẹ̀ Olúwa kó bá kẹ́ bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilori wọ́n lá láàrin èmi àtọ́lọ́hún bẹ́ẹ̀ mi ti ṣe fún bàbá wa Sheikh Kamaluddin Al-Mufti Al-Awwal ọlọ́mọba kẹ́ wọn ọlọ́run kọ́ kẹ́ Sheikh Alimi gbogbo àwọn afáàtì Sheikh Adam fi mọ̀ àtà fẹ́ràn gbogbo ohun tí wọ́n sọ pa Sheikh Kamali tá a fi fẹ́ràn Sheikh Kamaluddin Al-Adabi tá a fi ń já àlùbáríkà àwọn pa à ń fẹ́ jọ wọn bá àti ẹ̀lérí bí wọn àmàtà rárá àpétọ̀ àfẹ́jọ wọn àwọn oní ẹni tí ẹni àpò ẹni ọ̀wọ̀ ẹni àpọ́nlé ẹni àdúà ni wọ́n lọ́dọ̀ wa ní gbogbo àtà yọmọ kìyàmà bàbá wa náà ni wọ́n sì máa jẹ́ ìzàn àmọ́ ntí ọ̀bá níbẹ̀ mo jáde o mo ń retí àwọn classmate mi tí ó lọ pẹ́ pẹ̀lú mojọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan náà tí mo dákọ̀ yìí lá bàbá wa Sọfíù ìtẹ́tìrì àti wọn jùkẹ́wù àti ìbò àti kìnní nǹkan kẹ̀kẹ́ lọ́dọ̀ wọn bàbá wa Ọláyíwọlá ọlọ́nkọ́ mọ́sàkí àwọn náà nǹkan kẹ̀kẹ́ wájú wọn náà bàbá tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí náà bó ṣe jẹ́ nu mo sọ pẹ̀lú òdodo ẹ̀bí tí ọba wa ní ọwọ́ amú dì náà wá bọ́yọ̀ wà mẹ́mí ju ewọ́ lọ́ní oyó sì sojú ọsọ kan tẹ́lẹ̀ sọ pé mi fèsì olóyìn tó ń lógun náà àdàbíyà ní bọ́mọ ti dàbíyà bó ti sọnù àmọ́jú mi ọ̀fọ́ ti ń lógo ojú mi ọ̀fọ́ ojú mi ni gíláàsì sunglass ìlú tí mo gbé oorun lọ́ba mi débẹ̀ ti ń lò mo dẹ̀ tún fi ń kàǹkà tí wọn náà bá ń lò èyí wòye ṣe ìbú lọ́dọ̀ tèmi torí náà Olúwa láàánú jùlọ yáyà al-markaz wàyáyà al-mudir wàyáyà al-markaziyun al-mukhlisuna al-markaz wà furu'uhu al-barara al-awfiya wa athabakumullahu bil janna pẹ̀lú ògo tọ́lọ́run ìbẹ̀rù àti fòyà sì fún mi nígbà kọ̀ọ̀kan àmọ́ o lèlè àìlmì ń sọ fún gbogbo èèyàn o tí wọn bá fọ àyàn rú tẹ́yìn náà bá já kẹ́ni bọ̀dì mọ́ dàmílẹ́bi o eré èyí tá a lè lọ tọ́lọ́pàá tá a lè lọ kóòtù sí nípa ibi tí n ti kẹ́kọ̀ọ́ kó ní mo kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ìtìmọ̀ jìyàn kò sì mọ́ mú di wa àmọ́ gbogbo olókùn kábùrẹ̀ ni yéèmì ò ní lọ kóòtù àkọ́ asáré lọ kóòtù àbá ń lọ tí èbú bá dùn àwájú arọ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu èmi náà o indi àájìbù òrìwí abila kẹ́sìbì àwọn àájìbù ń bẹ lọ́dọ̀ mi o òrìwí yà bílà kọ́ láì máa gbé wa alifujuru fil khusuma náà wù mí nà nifaq ẹ jẹ́ ká jìnà sí torí pa fẹ́ níyì ká máa black mail ara ẹni ká máa pè ní ṣèṣe tẹni máa ń tẹni bó ṣe jẹ́ nù subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin mo ṣe ń dẹ́ni mo ń bọ̀ láti kò ká ní ojú ọ̀nà sábàkà bá dé ojú ọ̀nà òun náà ní bá ti fèsì mo wá rẹ́dì ní 24 hours láti máa fèsì àbẹ́ ìbú láti ṣe rọ́dù padà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun